Àmì ọlọ́run ọba àní gbogbo tẹ bá ti wí lọ́lọ́run wá máa gbọ́ èyí tẹ bá pa tì lọ́lọ́run wá pa tì ọlọ́run tó gbà fún yín dákun má kọ̀ fún yín ìsìdábà ní fàáfàá bí ọlọ́run tó gbà fún yín dákun má kọ̀ fún yín ìsìdábà ní fàáfàá bí. Ẹni àpọ́nlé ṣáláwọ̀ àlùfáà wa ibikíbi tó bá ti rí wọn ká tètè kí wọn ká bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ká sọ pé àlọ́kùnmọ́ náà torí báyìí làárọ̀ ní àwọn lọ́bí tó ti lọ aṣọ ọlọ́run ń bẹ lára àfá tó dúró sí tó sì tún dólódódó. ọdún láti ṣe Muhammadu Jami àmì ọlọ́run ọba Súlẹ̀ ló ń bọ̀ yìí bẹ̀kúlà ọmọ tààlà bí adé báwo lẹ̀ máa rọra ìjọba òkè odidi ló yẹ ká ẹ gbé wá fún mi náà mo mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń gba gbogbo ẹ̀ odidi ló yẹ ká ẹ gbé wá torí pé ó wà láti Pasuma gangan ní ìjọba náà máa wá Àlàbí ọjọ́ yẹn máa rí Pasuma